olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ àwọn òṣèré lórílẹ̀‐èdè nàìjíríà ìyún the special assistant to the president on digital and creative economy Fego Umunubu tí ààrẹ bọ́lá ahmed tinubu tó ti gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ lójijì ó mà ti sọ̀rọ̀ báyìí o ó ti sọ̀rọ̀ sókè ó ti gbẹnu sí mike lórí bí ààrẹ bọ́lá ahmed tinubu bó ṣe gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ nínú ọ̀sẹ̀ tí a wà yìí tó sì jẹ́ pé gbogbo àwọn àṣírí àṣemáṣe tí Fego Umunubu tó ṣe tí tinubu fi gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ ó ti hàn síta ó sì ti tú sí tẹlifíṣàn yorùbá Tòótọ́ lọ́wọ́. ẹ rántí wípé láti jẹ́ kí ọrọ̀ ajé kó tún gbèrú sí i kí owó tó máa gba bòmíì wọlé ló jẹ́ kí ààrẹ bọ́lá ahmed tinubu kó gbé ètò kan sílẹ̀ lórí bí àwọn tó ń ṣiṣẹ́ tíátà àti àwọn iṣẹ́ ọnà bí wọn yóò ṣe máa rí ṣe tí owó gidi yóò máa wọlé sí wọn lọ́wọ́ èyí tí ó pè ní digital and creative economy. Bẹ́ẹ̀ ló jẹ́ pé òbítíbitì owó ni ààrẹ bọ́lá ahmed tinubu ló yà sọ́tọ̀ láti máa fi ran àwọn òṣèré yálà tẹ́lẹ̀yìnbó tàwùsá tàbí ìbò tàbí ti yorùbá kó máa fi ràn wọ́n lọ́wọ́. Bẹ́ẹ̀ ló jẹ́ pé abẹ́ mínísítà ọ̀rọ̀ àṣà lórílẹ̀‐èdè yìí ìyún arábìnrin Hannatu Musawa ní tinubu ló kó gbogbo eléyìí sí tó sì jẹ́ pé láti jẹ́ kí iṣẹ́ náà tó rọrùn ló jẹ́ kí ààrẹ bọ́lá ahmed tinubu yan Fego Umunubu gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì ẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún ìyẹn special assistant to the president on digital and creative economy. ṣáò tẹlifíṣàn yorùbá Tòótọ́ wípé àṣìlórí ọ̀fẹ́ ìní Fego Umunubu ló ń lo ipò tí tinubu yàn sí nítorí pé àṣemáṣe ni wọ́n ló ń ṣe wọn níṣẹ́ ni ó ń lo ipò ẹ̀ ló fi ń kó àwọn owó kan jẹ. Kódà wọ́n ní àwọn kọ́ńtíráàtì kan wà tí Fego Umunubu òun àti àwọn òṣèré tíátà kan tí wọ́n jọ ń ṣe tó jẹ́ pé ń lù wọ́n ní jìbìtì pàápàá èyí tí obìnrin òṣèré kan Arese Ugu tó ṣe fíìmù The Smart Money Woman and Lara Unlimited. wọ́n ní obìnrin náà ó fẹ̀sùn kan Fego Umunubu ní pé ó lù ní jìbìtì mílíọ̀nù 10 náírà àti pé gbogbo àwọn ẹ̀sùn yìí tó ti dé ọ̀dọ̀ ààrẹ bọ́lá ahmed tinubu ló jẹ́ kankan fún un ní ìwé gbélé ẹ̀ ètò olóyìnbó ń pè ní suspension. wọ́n tó wá di pé wọ́n dá ọkùnrin náà wọ́n dá dúró pátápátá ká ní kó máa lọ tí wọ́n sì gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀. ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lórí bí wọ́n ṣe gba iṣẹ́ kúrò lọ́wọ́ ẹ̀ Fego Umunubu ó ní inú òun dùn ó sì jẹ́ ohun òwúrí pé òun ti ṣiṣẹ́ sin orílẹ̀-èdè nàìjíríà òun sì ṣiṣẹ́ ní ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ àwọn amúlùdùn tó sì ní lásìkò yìí ẹṣin òun ti gbéra kóun tún lọ bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun. òyìnbó tí Fego Umunubu tó kọ ọ̀rọ̀ náà ni pé it has been my honour to serve this country and the creative industry. Now I am free to fly.